Now, a kí lẹ́ǹkan sí gbogbo ẹ̀yin èèyàn wa pátá nílé lóko. Ah, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ní gbogbo àgbáyé àti gbogbo ibi tí ohun tí ẹ ti lè máa wò mí. Orúkọ mi ò yí padà, Baba Confirm JP náà ni o. Ọ̀dọ́ ni mí o, mi kì í ṣàìmọ̀ fún ọ lóko. Orúkọ tí ènìyàn bá dẹ̀ ń jẹ́ àbí ohun tí ènìyàn bá jẹ́, òun ló dá kí ènìyàn máa sọ jáde ní ẹnu. Kò wá sí bí a ṣe máa rìn tá à ní lọ́tà. Bí ènìyàn kan bá lóun ò mọ̀ mí, á jẹ́ kan nínú àwọn ọ̀tá wa ni. Mi ò ní yé sọ. Ọ̀rọ̀ yìí tún lọ fún gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun pátá. Gbogbo ibi tẹ́ ẹ bá ti rí fídíò yìí, ẹ share ẹ̀. A ní láti educate àwọn tó ń gbowó lọ́wọ́ àwọn APC nítorí pé wọ́n fẹ́ dìbò. A ní láti educate àwọn awùwà ìbàjẹ́ bóyá kò yé wọn ni pé wọ́n ń ta ọjọ́ ọ̀la wọn. We need to educate them. Nítorí ìdí èyí ni ẹ ṣe máa jọ ẹ bá mi share fídíò yìí gan, ẹ jó rinlẹ̀. Mo sọ fún yín nínú fọ́nrán tó lọ wípé mi kì í ṣọmọ Ọ̀ṣun ṣùgbọ́n a rán mi sí yín. Bá a ṣe rán mi sí Nàìjíríà tí mo dẹ̀ ń sọ tí Nàìjíríà fail. Tó bá jẹ́ wípé Òbí tó wọlé ló jẹ́ kó wọlé ni, Nàìjíríà yìí kò ní rí báyìí. Mo fi ẹni tó pè ìpè yìí mo fi búra ẹ̀. Nítorí pé èmi mọ̀ wípé Ọlọ́run ló pè mí. Ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀ máa bú mi nígbà tí bá ń tún wà ní ojú ìjà míì pé kí lẹ̀ ń bára yín jà fún ìránṣẹ́ Ọlọ́run. Ẹ lọ sọ nípa ọ̀rọ̀ bí ìlú ṣe ń lọ yìí, sẹ́yìn ò rí ni. Mo máa ń jóyè wọn pé lọ́wọ́ fídíò mi kì í ṣe wòlíì tí kò sọ nípa bí nǹkan ṣe ń lọ. Tó o bá pèrè ní ìránṣẹ́ Ọlọ́run gangan, jẹ́ kí n sọ fún ẹ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́lọ́run máa sọ fún ẹ o. Gbogbo àwọn tẹ́ ń tẹ̀lé tẹ́ pè ní ìránṣẹ́ Ọlọ́run, òfo ni wọ́n mú fún yín o. Tí o bá pèrè pé ìránṣẹ́ Ọlọ́run ni ẹ, wòlíì ni ẹ gangan, ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni adániwáyé a máa sọ. Ohun tó ń ṣẹlẹ̀ tó ń sọ làwa ń sọ síta. Ọ̀pọ̀lọpọ̀ bú mi, wọ́n ní mo ti gbowó, kò sí ohun tó kè mí. Mo sọ fún yín, èébú ò yọ nǹkan kan lára mi. Béèyàn bá bú mi, mo máa fún lépè. Tí n bá ti lè rí orúkọ ẹ báyìí, ó tán. Ìwọ lè máa mọ̀ nítorí pé òòjọ́ tí ọmọ kékeré tó bú olúwéré kọ́, òun kọ́ ni ìrókò ń jà. Ṣùgbọ́n tó o bá bú mi tí mo rí orúkọ ẹ báyìí, lọ gbàgbé ẹ. Ohun tó yẹ kí n ṣe fún ẹ, mo máa ṣe fún ẹ. Sọ pé èmi sọ tèmi títa. Tó pé o fojú di mí nìyẹn. Fídíò mi, it is not even for you. Àwọn tó ní ṣe jẹ́ káwọn yẹn jáde kí wọ́n wá bá mi jà. It's not even for you. Tó bá wá ní o bú mi, definitely o fojú di mí nìyẹn pé kí ni wòlíì yìí lè ṣe. Mi ò ní sọ jù yẹn lọ. Ẹ̀yin ọmọ Ọ̀ṣun, gbogbo ibi tẹ́ bá ti rí fídíò, ẹ share ẹ̀. Ẹ jẹ́ orin ilẹ̀ gan. Ẹjọ́ ṣe kí ni? Ẹ jẹ́ kí orin ilẹ̀ gan. Ìdí tí mo ṣe ń jáde, òun ló tún ti rí yìí o. Wọ́n ti pa ọmọ kan. Ó mọ̀ ìdí tó ṣe pa. Wọ́n sọ pé nítorí pé wọ́n rí fìlà kọ́ọ̀dù lórí ẹ̀. Ṣé àwọn yẹn lè fẹ́ lọ vote fún? Wọ́n dẹ̀ ní àwọn tó wá pa. Àwọn ni Saheed Tanfiani ní Ìlóbò àbí Ìlógbò ní Ọ̀ṣun state náà ni. Ṣáwọn yẹn lè fẹ́ vote fún? Let's come to realistic. Ṣé ẹni tó lòun fẹ́ serve yín, ṣé ó jẹ́ kẹ́ni yẹn tún máa jà lórí ipò? Tó pọ̀ ibi tó fẹ́ lọ gan, wàhálà pọ̀ ń bẹ. Ṣé tó wá jẹ́ kí ó lòun fẹ́ serve yín gangan, òun fẹ́ serve yín, ṣé ó jẹ́ kóun jà lórí ọ̀rọ̀ ipò? Wọ́n ọmọ ọlọ́mọ tó ti pa báyìí. Gbogbo yìí ni o.
táwọn Saheed Tanfia ní ìbọn pa ní ọmọ ọlọ́mọ tí ọmọ ọwọ́ tí ò mẹsẹ̀ àwọn Saheed Tanfia ní ni o wọ́n ti pọ̀ ọmọ ọlọ́mọ kalẹ̀ lẹ́ o torí ọ̀rọ̀ òṣèlú pé wọ́n ní wọ́n rí ẹ lọ́ọ̀kan tẹ́nìkan dé fìlà kọ́ọ̀dù ó ní o nílòkù ló ti ṣẹlẹ̀ olókè káńtì iwájú local government ìlòkù àyẹnlẹ́ni dájókòó ó ní o wọ́n ti pọ̀ ọmọ ọlọ́mọ kalẹ̀ lẹ́ o ó ní o. ẹ fẹ́ lọ dìbò fún tọ́ọ̀gì, ẹ fẹ́ dìbò fún tọ́ọ̀gì. Ìyá máa jẹ yín gan o. Mo fi ẹni tó dá ayé àti ọ̀run búra, gbogbo ẹ̀yin ọmọ ọkọ Ọ̀ṣun state, ẹ bá mi tètè máa share fídíò yìí. Ẹ fẹ́ àwọn kan jókòó wọ́n ṣe lọ ń gbowó lọ́wọ́ Ambode. Ẹ worú àfa olórí burúkú tó péré ẹ̀ ní kinní kan TV olódodo tó lọ ń kàmpéènì fún Ambode. Ṣé àwọn apààyàn ni wọ́n ń kàmpéènì fún? Nígbà tí kò yí pé gbogbo sẹ́ńtà ayé yín it is because of money. Orí yín ti dàrú. Ṣé àwọn èèyàn tó wá ń bú mi pé mo dowó màá kọ́ máa wọ̀ pé nǹkan tí mo ti ń ṣe ìjàngbara tí mo ti ń ṣe tí kì í ṣe 17 years tí mo ti ń jáde báyìí láti máa sọ̀rọ̀ nípa pèsè àlóhun táwọn èèyàn yìí ṣe ò dáa. Mi ò dẹ̀ gbowó lọ́wọ́ olóṣèlú, mi ì gbà kankan lọ́wọ́ ẹnikẹ́ni. Wọ́n èètì wọn wàláì, olóṣèlú wọ́n èètì wọn gan. Àwọn apààyàn lẹ fẹ́ lọ vote fún. Ẹ̀yin ojú ọmọ Ọ̀ṣun state, mo bẹ̀ yín, ẹ dira yín lóṣùṣù ọwọ̀ gidi gan ní August 15. Gbogbo tó bá máa gbà òun ni kẹ́ fi bá wọn fà á. Gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe sílẹ̀ ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ o. Wọ́n bílí pé àwọn làwọn máa wọlé yẹn sẹ́ nítorí pé wọ́n fẹ́ rí ìgìbò ṣẹ́rí just because èèyàn wọ fìlà accord ẹ̀dẹ̀ pa ọmọ ọlọ́mọ. táwọn Saheed Tanfia ní ìbọn pa ní ọmọ ọlọ́mọ tí ọmọ ọwọ́ tí ò mẹsẹ̀ àwọn Saheed Tanfia ní ni o wọ́n ti pọ̀ ọmọ ọlọ́mọ kalẹ̀ lẹ́ o torí ọ̀rọ̀ òṣèlú pé wọ́n ní wọ́n rí ẹ lọ́ọ̀kan tẹ́nìkan dé fìlà kọ́ọ̀dù ó ní o nílòkù ló ti ṣẹlẹ̀ olókè káńtì iwájú local government ìlòkù àyẹnlẹ́ni dájókòó ó ní o wọ́n ti pọ̀ ọmọ ọlọ́mọ kalẹ̀ lẹ́ o ó ní o. Ìyẹn ni mò ń pariwo o. Wọ́n ti dìbò fún tọ́ọ̀gì lẹ́kọ̀ọ́, àwọn tọ́ọ̀gì ló wà lẹ́kọ̀ọ́. Gbogbo ibi tí APC bá wà, they are thugs. They are to destroy, they are to kill, they are to steal. Nǹkan mẹ́ta yẹn ló wà fún: to destroy, to kill and to steal. I can say it boldly anywhere. Sẹ́ni tó gbé owó lé mi lọ́wọ́, ìránṣẹ́ Ọlọ́run ni mí. Ibi tí Ọlọ́run dẹ̀ rán mi sí òun ni mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Tó o bá gbàgbọ́, ṣó ń gbọ́ mi, it is left to you. Gbogbo bá dúró lọ́wọ́ inú àkáǹtì ni wàá rí iye tó wà ń bẹ̀. Ṣé ẹ lọ́ fẹ́ investigate àwọn tó ń sponsor àwọn Very Dark Man àti lọ́ọ̀yà Dèjì? Ìkòsẹ́ni tó sponsor èmi, wọn ò gbowó lé mi lọ́wọ́, mi ò lówó inú àkáǹtì. Ẹ̀yin olórí burúkú, ẹ̀yin olòṣì, ẹ̀yin aláyé bàjẹ́, ẹ̀yin tó jẹ́ wípé ẹ ò ní jèrè ojú ọmọ tẹ́ ẹ bá bí láyé, ẹ̀yin tẹ́ ẹ bá Nàìjíríà jẹ́ báyìí, gbogbo tẹ́ ẹ bá ti gbogbo tẹ́ ẹ kó jọ, ọjọ́ alẹ́ yín máa bàjẹ́ lójú yín ni. Àwa máa sọ̀rọ̀, àwọn kan wá máa bú wa, àwọn ní wòlíì, irú wòlíì wo tún nìyí? Ẹ̀yin ọmọ Ọ̀ṣun, ẹ share fídíò yìí. Ẹ dìbò yín mú gidi gan. This is the part 1. Ẹ dìbò yín gidigidi gan. Ṣé ẹ gbọ́ mi? Tí Ambode bá wọlé nílùú yẹn, ìlú Ọ̀ṣun ti tán nìyẹn. Ẹ lọ dìbò yín fún Adémọ́lá Adélékè Jackson. Tẹ́ ẹ bá dẹ̀ di ti yìí tó bá wọlé, ẹ ti gbára yín pátá lọ́wọ́ olóṣèlú nìyẹn. Mo fi Ọlọ́run mo fi bú rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí Olúwa sọ fún mi. This is the part 1 for the video. Expect part 2 very. Share it to everywhere. God bless you.